yìí lórí ìkànnì Ẹwà Àṣà TV. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sórí ètò òwe Yorùbá àti ìtumọ̀. Orúkọ mi ò tí ì yípadà, Ìyáàfin Àlàkẹ́ Onírèsé. Wọ́n tuntun dé bí wọ́n ṣe ń dé, wọ́n tuntun rọ̀ bí òwe. Òwe wo la fẹ́ gbéyẹ̀wò lénìí? Ajá tó bá lẹ́ni lẹ́yìn á pa ọ̀bọ, ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ. Àsìkò ni Yorùbá máa ń pòwe yìí àti pé kí lòwe yìí já mọ́. Nígbà ìwáṣẹ̀ láyé àtijọ́ títí lọ́jọ́ ẹ̀ní náà, tí àwọn èèyàn bá fẹ́ lọ ṣọdẹ, ajá jẹ́ ẹranko kan tí wọ́n máa ń mú sẹ́yìn fi lọ ṣọdẹ. Ajá máa ń ràn wọ́n ọlọ́dẹ lọ́wọ́ láti ṣọdẹ. Bẹ́ẹ̀ náà tún ni ajá tún máa ń pe àwọn ọlọ́dẹ sí àkíyèsí níbi tí ẹranko bá wà. Tí ọdẹ bá wà lóko, tí ajá bá wà ní àyè kan nínú oko yìí tó ń gbó, eléyìí máa ń pe àkíyèsí ọdẹ sí pé dájúdájú ẹran ìgbẹ́ kan wà níbi tí ajá yìí ó ti gbé ń gbó. Tán bá dẹ̀ tọpasẹ̀ ajá yìí tí wọ́n débẹ̀ lóòótọ́, wọ́n máa rí ẹranko tí ajá rí tó fi ń gbó. Ọ̀bọ sì lájẹ́ ẹranko kan tó jẹ́ pé a máa fò ní láti orí igi kan dé kan tí ọwọ́ ọlọ́dẹ ò lè tètè tẹ̀. Ẹranko tí ó pa gan lára àfi kó yára. Bí Yorùbá bá wá ń pòwe pé ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ, ó túmọ̀ sí pé ajá tó lọ́lọ́dẹ lẹ́yìn bí ọ̀bọ ṣe jẹ́ ẹranko kan tó máa ń fò láti orí igi kan dé kan tó wọ́n máa rí pa. Yorùbá máa ń lo àwọn òwe yìí lásìkò tí a bá rí ẹnìkan tó ń ṣe ohun mèremère tàbí ọmọdé kan tó ń ṣe ìṣe àgbà tó dẹ̀ náà wọ́n tó tì wọ́n lẹ́yìn tí wọ́n ní baba ní ìgbẹ́jọ́. Àsìkò yẹn ni Yorùbá máa ń sọ pé ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ. Tí a bá wá rẹ́nìkan tí ọwọ́ tiẹ̀ ò tókè tí ò rí àwọn nǹkan báwọn ṣe, tó bá fẹ́ fóńtọ̀hún fi wé ẹni tó ń ṣe nǹkan mèremère, Yorùbá ní rárá o, ẹ má fi wé onítọ̀hún o. Ajá tiẹ̀ lẹ́ni lẹ́yìn ló ṣe pọ̀bọ o. Òun ní baba ní ìgbẹ́jọ́ ni o. Òun ní àwọn èèyàn tó dúró tì í ni o. Òun ní àwọn aláàánú bóyá ní bàbá tàbí ìyá tàbí tẹ̀gbọ́ntàbúrò tí wọ́n dúró tì í, tí wọ́n jẹ́ igi lẹ́yìn ọgbà náà ló ṣe ń ṣe ohun mèremère. Ẹ má fi eléyìí wé o. Àtàpátá dìde leléyìí o. Àdátọ́ àdáfà leléyìí o. Kò jọra wọn, ẹ má fi wéra wọn o. Ǹjẹ́ ẹ̀yin olólùfẹ́ wa Àṣà TV, gbogbo wa ti wá mọ àsìkò tí a máa ń lo òwe yìí. Ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ. Gbogbo wa ti wá mọ àsìkò tí a máa ń parí òwe báyìí. Ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀bọ. Ọlọ́run ọba kó jẹ́ kí ajá tiwa náà ó lẹ́ni lẹ́yìn o. Kò ní jù báyìí lọ lórí ètò òwe àti ìtumọ̀ lórí ìkànnì Ẹwà Àṣà TV. Ìyáàfin Àlàkẹ́ Onírèsé náà lórúkọ tèmi. Ká tó fi ìdùnnú àti ayọ̀ fi pàdé ní ọjọ́ mìíràn, ọjọ́ ire.